fíìmù psychopath apá kẹta ti fẹ́ jáde o láti wá tètè wá rí psychopath apá kẹta wò. ẹ̀yin ẹ subscribe sórí channel tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ yìí o. ẹ rí i dájú wípé ẹ like fídíò tẹ́ ń wò yìí kẹ́ ẹ sì tètè tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kalẹ̀ láti lè mọ àwọn tí ẹ tẹ̀lé láti lè rí psychopath apá kẹta wò. ẹ má gbàgbé pé tí ẹ bá wo fídíò yìí tán ẹ ní tètè mọ ibi tẹ́ ti wo apá kẹta o kó má bàa wá dàbí ẹni tí ó kàn gbọ́ròyìn efege láì gbọ́ yòókù tán tó fi sá lọ. ẹ má gbàgbé pé orí Bimpe TV láká àkọ́kọ́ àti kejì jáde sí o. ẹ náà sì mọ̀ pé níbi tí a bọ́rọ̀ dé lórílẹ̀‐èdè yìí gbogbo nǹkan ló lè yí padà nígbà tí a bá mọ̀ o ṣùgbọ́n kẹ́lẹ́ ò tó yí padà a ó jẹ́ kẹ́ ẹ mọ̀ ibi tẹ́sí tún ti rí wò. psychopath apá ẹ̀ lẹ́ẹ̀kọ́kọ́ ẹ̀ náà mọ̀ pé ó láàmìlàaka ó sì nítumọ̀ gan-an torí wípé àwọn ẹ̀kọ́ sodo sínú psychopath ọ̀hún àwa náà sì rí wò tá a sì rí dájú pé ẹ̀kọ́ ń bẹ ń bẹ lóòótọ́ ẹ wá má jà á gbàgbé pé àwa tí a bá ti wo apá àkọ́kọ́ ẹ jẹ́ tètè lọ wo apá àkọ́kọ́ psychopath o àwa tá a bá sì ti wo apá èkejì náà ẹ jẹ́ tètè lọ wo apá ẹlẹ́ẹ̀kejì psychopath ẹ wá má jà á tún gbàgbé pé psychopath tá ń wí yìí kì í ṣe sinimá gbẹ́gbẹ́ o kódà bí ó dé gan àwọn kan ń wo apá kẹta ń ṣojú mi wọ́n sì tún sọ wípé apá kẹta yìí tún dùn ju apá kejì lọ o kí wọ́n nìdí gan-an táì fi tètè gbé jáde fẹ́yìn èèyàn ìdí ni wípé ìgbà míì ń bẹ tẹ́ ẹ bá ń wo fídíò wa èyí náà kì í bùkálù pé ẹ fẹ́ràn rẹ̀ tẹ́ ẹ bá bùkálù pé ẹ fẹ́ràn fídíò náà a ó lè tètè tún ṣe òmíì tí ó tún dùn àbí táwọn tètè gbé ẹlẹ́ẹ̀kẹta jáde torí wípé bí ẹ ṣe ń bùkálù pé ẹ fẹ́ràn rẹ̀ tẹ́ ẹ sì ń wo fídíò wa tán ló fi ń dàbí ẹ pé ẹ ràn wá lọ́wọ́ torí pé tẹ́ ẹ bá ṣe yìí ẹ ràn wá lọ́wọ́ o torí wípé owó la kúkú fi ṣe ẹ náà sì mọ̀ pé YouTube kì í ṣe pé bóyá à ń fowó kan sí i tẹ́ bá wá tí wọ́n ń bá ràn wá lọ́wọ́ láti máa bá wa rí wò tán náà ni ó máa ràn wá lọ́wọ́ láti máa rí ẹni tere èjì tere kọ̀ọ̀kan níbi àwọn sinimá tá a bá ṣe ẹ wá má gbàgbé o wípé psychopath apá kẹta níbi tí ó jáde sí gangan ọ̀dọ̀ Bimpe TV náà ni o ṣùgbọ́n tó bá kékeré wá sọ̀dọ̀ Bimpe TV ni ó jáde sí tó sì jẹ́ pé ẹ̀yin ń wo eléyìí lọ́wọ́ ẹ máa wá sórí ìkànnì yìí o torí pé bẹ́ẹ̀ bá ṣe ń wá sórí ìkànnì yìí ibi ó bá jáde sí a lè tètè sọ fún yín tẹ́yìn náà lọ tètè lọ wá lọ wò ó nígbà ó bá jáde. láti lè tètè rí apá kẹta psychopath wò ẹ já subscribe sórí channel yìí o ẹ já like fídíò tá ń wò lọ́wọ́ yìí ká sì rí dájú wípé aṣọ òṣèré tí a fẹ́ràn jùlọ nínú psychopath apá àkọ́kọ́ àti kejì tá a ti wò torí wípé eléyìí ni ó tètè tún fún wa ní yóò fún wa ní ìmọ̀ràn àbí tá a bá pè pé ẹ bá wa dámọ̀ràn láti lè tètè mọ̀ wípé òṣèré kan tí ẹ fẹ́ràn jùlọ rèé táwa náà ó sì tún lè fi gbé wá nígbà míì tẹ́ ó tún lè rí wò nígbà tí ẹ bá tún ti nílò rẹ̀ ẹ má jà gbàgbé pé psychopath apá kẹta yìí ti ń bọ̀ o yín sì ń jà rìnrìn lọ́wọ́ ẹ já mọ́ tẹ̀lé wa lórí ìkànnì ká lè bá a sọ bí tí ó jáde sí ẹ ṣe tẹ̀ ń tẹ̀lé o.